Hey guys. Listen. Ẹ wò, èmi máa need help yín o. Ẹ máa ṣe mí favor gidi. Ha. Guy, àwọn ọmọ tó gbé mi tì yẹn tí mo manage mi mọ̀ bí tí mo ti rí wọn o. Wọ́n ní ṣoko bí. Níbẹ̀ yẹn náà. Wọ́n bá bẹ̀rẹ̀ sí bá mi pò báyìí. Èmi fúnra mi máa ń dídí jókòó pé ṣé mo ṣẹ̀yàn kan tẹ́lẹ̀ tán ní tí bá dé bí báyìí ni máa receive punishment mi ni. Ọmọ wọn bí wọn dá. As in come bá mi find meeting. Máa ná ọmọ ìyá. Exactly reason tí mo fi fẹ́ kó jẹ́ pé kọ́mọkùnrin kan tẹ̀lé mi kó má jẹ́ mi ni mo bóyá tó rọ́ọ̀dì bí lóbìnrin yẹn wọ́n máa misbehave gan àfi pé bẹ́ẹ̀ mo jẹ́ ìyàwó boyfriend wọn. Ẹ mọ ohun tó ṣẹlẹ̀ sórí nǹkan tó ń sọ sí èmi náà ti ń rò tẹ́lẹ̀ at least ó jẹ́ kí ọ lè mix ọkùnrin síbi tẹ́wà ẹ̀ kò lè wà successful níbẹ̀ àmọ́ báwo ni o ti dádùgbò yẹn má bọ̀ wàá rí géètì kan ó wà transparent báyìí máa jáde sí ẹ máa wá mú ẹ má bọ̀ wàá rí géètì níbi bọ́ngálò mo ti bọ̀ wá mú ẹ. Àṣẹ kí ló wá ṣe bọ̀bọ̀ ìjà. Ẹ̀ẹ́dẹ̀ ṣọgbà yín. Ẹ lọ jà ẹ wò làbò sí. Sọ̀rọ̀ ló ń sọ yẹn àti sọ̀rọ̀ ló ń sọ yẹn má bọ́ rẹ sọ̀rọ̀. Ta lè ṣíṣe ìbágbé bí ó ṣe lé gbé. Mo ti no one ever not okay. Gbogbo ejò jíjẹ ni ìjì mèrè sọ́gígùn kó má bàgùn kí aládì. Pẹ̀lẹ́ ṣé o find it difficult láti get to people. Àwọn ọmọ ṣe ń pè kí tó dé ibi. Dìde alpha. Wá jẹ́ ká kí ẹ wo gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń sọ àwọn onílù bó ṣe fẹ́ nìyẹn ìgbà tó dẹ̀ jẹ́ pé ìdálù ni ìṣèlú. Tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ká fi tó àwọn tó ní létí. Gbogbo ejò jíjẹ ni ìjì mèrè sọ́gígùn kó má bàgùn kí aládì. COPER COPER gbogbo mo lè gòkè mo lè sọ ọjọ́ kan ládópin èkúrọ́lẹ̀ wàrà ọmọ ẹ̀rọ kò ṣe dé bá. Alpha ibi tá la fẹ́ lọ ńkọ́. Ibo la sọ fẹ́ lọ. Ele tó tún hàn lórí. Ibo la sọ fẹ́ lọ. Jọ́ládé ò pa fẹ́ lọ bí kan tẹ́lẹ̀. Ẹ jẹ́ n kọ́kọ́ lọ Jerusalem ilé ná. Tí n bá ti lọ Jerusalem ilé ná, a máa padà lọ Mẹ́kà. Jídé. Wàá sọ̀rọ̀ ẹ̀. Ó fẹ́ lọ Mẹ́kà. Òun lọ Jerusalem. Mẹ́kà nìyẹn lọ. Ọmọ olómi. Sàwọn méjèèjì sọ àwọn sàn. Mo nífẹ̀ẹ́ ni Àríkẹ́. Ẹnẹ́ nífẹ̀ẹ́ mi. Bẹ́ẹ̀ni. Ọ̀rẹ́ mi, COPER máa sọ pé àwọn nífẹ̀ẹ́ mi. Ẹ̀rọ ọkùnrin tó ń bà wáyìí náà ni ẹ̀tàn yín pọ̀ ẹ̀yin ọkùnrin. Ẹ̀tàn yín pọ̀. Tẹ́ bá fẹ́ bá àwọn ìrọ̀lẹ́ wọn máa sọ̀rọ̀ dúdú. Ẹ̀tàn wo ló pọ̀? Ọ̀rẹ́ mi nífẹ̀ẹ́ ni tí ò bá nífẹ̀ẹ́ kò ní kọnu sí. Ọ̀rẹ́ mi fẹ́ mú lọ s'Èkó ni o ní ibi tí o ti máa pàdé àwọn èrè mẹ́ta láti wọ Èkó ibẹ̀ lọ̀rẹ́ mi mú ẹ lọ. Ó ti gbọ́ ó ti gbà ohun tí n bá sọ fún ni. Mo ti gbọ́ mo dẹ̀ ti gbà. Àríkẹ́ mo ti gbọ́ kò dàbí mo ti gbà. Ó ti gbọ́ ó ti gbà ohun tí n bá sọ fún ni. Mo ti gbọ́ mo dẹ̀ ti gbà. COPER COPER. COPER ń tọrọ bára ọ fẹ́ fi ṣògbówó ni má fún wọn o. Jíjẹ ni ìjì mèrè sọ́gígùn aládì COPER Àwọn ọmọ yín wọ́n á bẹ̀rẹ̀ sí ní sóyìnbó nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn tá a kọ́ wọn dáadáa sí. Bẹ́ẹ̀ni. ọjọ́ kan ládópin. Pẹ̀lú gbogbo ìfẹ́ tí mo ní sí ẹ
agùnbánirò lásán àlejò wa ń gún ẹ̀bí ẹni gún ẹṣin wọ́n ń jẹ́ṣẹ́ àwọn bomi rin ẹ́ láì ṣe fúláwà. Kọ́pà. Gbogbo àwọn course subject mi mo fail now. Mo fail math, mo fail physics, mo fail chemistry, gbogbo àwọn course subject pátá mo fail. Mú lọ ìgbẹ̀yìn rẹ̀ o. Ibo la fi ká fẹ́ lọ. Àjọládé ò pa fẹ́ lọ bìkan tẹ́lẹ̀. Ẹ jẹ́ n kọ́kọ́ lọ Jerusalem ilé ná. Tí n bá ti lọ Jerusalem ilé ná, a máa padà lọ Mẹ́kà. Tọ́gìgùn kẹ́ má bàgùn kí aládì. Kọ́pà o kọ́pà. Kọ́pà o kọ́pà. Gbogbo ejò jíjẹ ni ìjímèrè sọ́gìgùn kó má bàgùn kí aládì. Kọ́pà o kọ́pà. Gbogbo mo lè gòkè mo lè sọ ọjọ́ kan là á dópin. Èkùrọ́lẹ̀ wàrà o ọmọ ẹ̀rọ kò ṣe dé gbà. káàbọ̀ sí àárín wa nínú ìlú yìí lásìkò tẹ́ dé àárín wa yìí a mọ̀ sí rere nǹkan pàtàkì tó yẹ ká sọ pé kẹ́ ẹ wá sínú ìlú wa yìí òun ni pé a fẹ́ káwọn ọmọ wa kí wọ́n mọ̀ ọkọ kí wọ́n mọ̀ ọ́kà káwọn náà kọ́ máa fò ìbò bí ọ̀pẹ rẹ̀ pàápàá jùlọ gẹ́gẹ́ ẹ̀kọ́ wọn látàárọ̀ torí pé àwa ti wo wájú a ti wo ẹ̀yìn àwa wò pé téèyàn ò bá ní ẹ̀kọ́ nílé ayé bí ìgbà téèyàn kọ̀ wáyé asán ni kọ́lọ́ mọ́jà wáyé asán ìdí rẹ̀ ta fà sọ pé kẹwàá kọ́ àwọn ọmọ wa ní ẹ̀kọ́ àti pèsè jíjẹ àti pèsè mímu kódà yìí gbogbo ibi tẹ́ ẹ fẹ́ sùn gbogbo ẹ̀ ló ti wà nílẹ̀ a sì tún sọ fún àwọn èèyàn kan tó máa bá wa ṣọ́ ọ yín nǹkan kan ò gbọ́dọ̀ ṣe yín torí bẹ́ẹ̀ ṣe wà yìí ìjọba ló dúró yìí o àbí kílẹ̀ ní ìwòsàn lóye ìjọba ẹ̀ ń wò yìí o. Baálẹ̀ ọkọ ìlú ẹ ṣé gan adúpẹ́ lọ́wọ́ yín fún àyè tí ẹ fi gbà wá ọpọlọ yín kò ní jọba ṣe rí ọ̀pá tẹ fi ń darí ìlú yìí kò ní kọ́mọ yín lọ́wọ́ àmín àsìkò tẹ wá gbà wá kọ́pà sínú ìlú yìí àsìkò yẹn máa mọ̀ sí dáadáa àwọn ọmọ yín wọ́n á bẹ̀rẹ̀ sí ní sóyìnbó nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn tá a kọ́ wọn dáadáa bẹ́ẹ̀ ni. ẹ̀yin agùnbánirọ̀ ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu balẹ̀ o gbogbo tẹ́ bá ti fẹ́ ẹ má jẹ́ tí wọ́n di sí gbogbo ẹ̀ láṣẹ fún yín yóò yẹ yín kò ní yẹ. ọ̀rọ̀ lẹ́gbọ́n tí baálẹ̀ sọ ni kò sí gbogbo ohun tí ẹ bá fẹ́ nínú ìlú yìí a ti ṣètò ẹ̀ fún yín ẹ má kó ẹnu láti béèrè ẹ béèrè fún gbogbo ohun tí ẹ bá fẹ́ baálẹ̀ wa ó kátó gbogbo rẹ̀. ẹ̀yin guys gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí èmi ò like ẹjọ́ púpọ̀ baálẹ̀ ti fún wa ní go ahead ká lọ ṣiṣẹ́ ẹ jẹ́ ká máa lọ ṣiṣẹ́ wa náà. iṣẹ́ ọyìn ń bá wa sọ̀rọ̀ ọ̀ tí ì sọ ibi tá a fẹ́ sùn sí àṣẹ̀dé àti ìmọ̀ ibi tá a fẹ́ sùn ọ̀rọ̀ ṣẹ́ ló ń sọ iṣẹ́ lagun ṣe kú má ṣe lọ. What's the meaning of that? Don't talk to her like that. níjọ́ wo ni ẹ. kábíyèsí ẹ má bínú o jàre. kò ṣe ọjọ́ wo ni wọ́n kàn ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ láàrin ara wọn ni sà. ọ̀rọ̀ àárín ara yín ni olóyè. ẹ wàá mú un lọ níbi tí wọ́n sùn tí wọ́n ti sàsùn nọ́ra àsùn tàntàntàntàn ẹ sùn níbi tẹ́ gbé ẹlẹ́dàá yín dé àwọn ò mọ̀ yín débẹ̀. ọ̀tún oríire lélẹ́yìí oríire náà ní padà dórí mu. ìgbọ́ kí la wa
káwọn ọmọ máa fò ìbò bí ọ̀pẹ rẹ ni. ẹ̀yin guys. kí ló ṣẹlẹ̀. ẹ wò èmi máa need help yín o ẹ máa ṣe mí favour gidi. ha guy àwọn ọmọ tó gbé mi tì yẹn tí mo manage ẹ̀mí mọ́ bí tí mo ti rí wọn o wọ́n ní ṣókò bí. níbẹ̀ yẹn náà. wọ́n bá bẹ̀rẹ̀ sí bá mi pò báyìí èmi fúnra mi máa ń dìde jókòó pé ṣé mo ṣèyàn kan tẹ́lẹ̀ tán ní tí n bá dé bíbá ẹni máa receive punishment mi ni. ọmọ wọn bí wọn dá àzẹ kọ́ bá mi fa anything máa ń ná ọmọ ìyá mi. exactly reason tí mo fi fẹ́ kó jẹ́ pé kọ́ mọ́kùnrin kan tẹ̀lé mi kó má jẹ́ mi mo bóyá tó rọ́ọ̀dì bí lóbìnrin yẹn wọ́n máa ń misbehave gan àfi bí pé bẹ́ẹ̀ mo jẹ́ ìyàwó boyfriend wọn. ẹ mọ ohun tó ṣẹlẹ̀ sórí nǹkan tó ń sọ ń sìn èmi náà ti ń rò tẹ́lẹ̀ at least ó jẹ́ kí ọ lè mix ọkùnrin síbi tẹ́wà ẹ̀ kò lè wà successful níbẹ̀ àmọ́. báwo ni o ti ládùúgbò yẹn má bọ̀ wàá rí géètì kan ó wà transparent báyìí máa jáde sí ẹ máa wá mú ẹ má bọ̀ wàá rí géètì níbi bọ́ngálò mo ti ń bọ̀ wá mú ẹ. àṣẹ kí ló máa ń ṣe bọ̀bọ̀ ìjà. ẹ̀ẹ́dẹ̀ ṣọgbà yín. ẹ lọ́jà rẹ̀ wọ́n làbò sí. sọ̀rọ̀ ló sọ yẹn àti sọ̀rọ̀ ló sọ yẹn má bọ́ rẹ sọ̀rọ̀. ta lè ṣiṣẹ́ ìbágbé bí ó ṣe lé gbé. No one has ever done for me. Okay. Gbogbo ejò jíjẹ ni ìjímèrè sọ́gígùn kó má bàgùn kí aládìí.
pẹ̀lẹ́ ṣé o find it difficult láti get people by. mo ṣe ń pè kí tó dé. Jíde Alpha. Wá jẹ́ ká kí dandan ni. Ẹ wo gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń sọ àwọn onílù bó ṣe fẹ́ nìyẹn ìgbà tó dẹ̀ jẹ́ pé ìdálù ni ìṣèlú. Tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ká fi tó àwọn ní tó ní létí. Gbogbo ejò jíjẹ ní ìjímèrè sọ́gígùn kó má bàgùn kí aládì COPER COPER gbogbo mo lè gòkè mo lè sọ ọjọ́ kan là ń dópin èkúrọ́lẹ̀ wàrà ọmọ ẹ̀rọ kò ṣe dé Alpha ibi tá a fẹ́ lọ ńkọ́. Ibo la sọ pé a fẹ́ lọ. Eléyìí tó tún hàn lórí. Ibo la sọ pé a fẹ́ lọ. Àjọládé ò pa fẹ́ lọ bìkọ́ tẹ́lẹ̀. Ẹ jẹ́ n kọ́kọ́ lọ Jerusalem ilé náà tí n bá ti lọ Jerusalem ilé náà a máa padà lọ Mẹ́kà. Jídé o fẹ́ lọ Mẹ́kà. Òun lọ Jerusalem. Mẹ́kà nìyẹn lọ. Ọmọ olómi. Sàwọn méjèèjì sọ àwọn sàn. ìjímèrè sọ́gígùn kó má bàgùn kí aládì COPER. Ọlákúnlé mo ní kó dẹ̀yìn lẹ́yìn mi àjọṣepọ̀ mi àti ẹ kò lè rọ́gbọ́ ẹgbẹ́ yẹlẹyẹ ń wọ́tọ̀. ẹgbẹ́ yẹlẹyẹ wọ́tọ̀ bíi ti báwo wà á má sọ yẹn ni kò má sọ rárá tó bá jẹ́ pé òwe tó lu ẹran gan ló fẹ́ ká tẹ̀lé ni àtàbá ní ká wò síra wọn sáìzì ẹ̀hún ṣe nǹkan kan náà ó dẹ̀ ti wá rí ẹni owó káàkiri ó tún wá padà wá bẹ́ẹ̀ pé wọn náà lòún fẹ́ tó tún wá gbé wa lẹ́yìn wá báyẹn ó yẹ kó tiẹ̀ no má ṣe bẹ́ẹ̀ mọ́ má tẹ̀ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ó yẹ kó gbà fún lọ́wọ́ kan kó má tiẹ̀ lé rárá. Àríkẹ́ máa tọ́jú ẹ̀ wo tó o bá ti gba tèmi báyìí gbogbo nǹkan tó ń fẹ́ pátá ni màá ṣe fún ẹ. And that's true ṣé o mọ̀ pé torí ẹ̀ la ṣe wà ń bí báyìí and meanwhile alágbẹ̀dẹ tó ń lurin lójú kan àmì lórí tó bá ṣe wà ń bí báyìí sìn torí ẹ ní ìfẹ́ tó ní lọ́kàn sí ẹ à lè sọ tán. Ìfẹ́ tí mo ní lọ́kàn sí ẹ kò ní àkàwé rárá mo nífẹ̀ẹ́ gan ni Àríkẹ́ mo nífẹ̀ẹ́ máa tọ́jú ẹ̀. ọ̀rẹ́ mi a máa ń pọ̀rọ̀ lówó ó máa ń la ronú wá jẹ́ rí ẹ. ọmọ wa mi ó ti gbà nìyẹn ó ti gbà lọ́wọ́ kan ó ti gbà kò lè rí wa kó sọ pé òun ò gbà ó ti lọ ó ti gbà lọ́wọ́ kan sọ pé ó ti lọ sẹ́ ṣé ó ti gbà nìyẹn kọ̀ọ̀kan balẹ̀ ọkàn mi balẹ̀ kó sí. ọ̀rẹ́ mi ni ó ti gbọ́ ó ti gbà. bẹ́ẹ̀ ni ilẹ̀ fẹ́ mu omi ṣé ká fún yín lómi oúnjẹ wà. ẹ wo ẹ má wọrí ẹ má ṣe ọ̀nà àjẹ kankan á ti wà òkè pé ó tiẹ̀ ti gbọ́ ó ti gbà yẹn àti yó. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi ni. ẹ̀yẹ ṣí o. kí lè lò fún gbogbo tó ṣe gbọ́. ṣé o mọ̀ pé ìrínisí nìṣe ni lọ́jọ́ ni. báwo lè ṣe ṣe ìwọ ọgbọ́n ò bá ní Àríkẹ́ tí bá mú ìgbà tí mo ti ń sọ f'Àríkẹ́ pé kí mi àti ẹjọ́ máa kọ́mọ lùgbọ́. báwí fún mẹ́ni àgbà wọ́n bá ọ sọ pò ní gbọ́ dẹ́ẹ́dẹ́ ní ìràwẹ̀ má fọkàn ṣàlẹ̀. ẹ jọ̀wọ́ ń béèrè COPER Jídé. láti bò. mo kàn fẹ́ rí wọn ni. COPER Jídé ọlọ́run béèrè COPER Jídé. How old are you? 17. Come again. 17 years old. Ó dẹ̀ fẹ́ rí COPER Jídé. Àárò wọn kàn sọ mí nítorí ẹ̀ mo ṣe fẹ́ rí wọn. As in, I don't get. Àárò COPER Jídé sọ ìwọ. Àwọn parents ẹ kọ́. Ọ̀rọ̀ yìí ti mú nǹkan mi bọ̀ o. Madam. Madam. A ti pe ọ̀rọ̀ yìí lówè, ó ti láàárọ̀ nu o. Èèyàn ló ń béèrè COPER Jídé, ó ti níbi tó ti sọ̀rọ̀ sí, ó ti níbi tọ́rọ̀ ti dé. Wo á dà fún ẹ̀jẹ̀ rẹ̀ tí COPER Jídé ò bá sílé torí pé kò tẹ̀ sílé báyìí sìn, òtẹ̀mí wà lé. Rárá, COPER Jídé gangan mo fẹ́ rí. Gangan, ó gangan ni kí gangan tó fẹ́ rí. Á dà fún ẹ̀jẹ̀ rẹ̀ ọmọlúwàbí, COPER Jídé ló fẹ́. Ẹ jọ̀ọ́, kí ni problem yín madam? Torí ẹ kó ṣọrùn ń sìn gírígírí ṣé ó fẹ́ lù ú ni.
ṣe bóun ló ní láìfo ẹ̀ ṣàbúrò ẹ̀ ni. Ọlọ́run ò tiẹ̀ ní jẹ ilé yìí ò ní jábọ̀ ọmọ ìyá ẹ̀ Ọlọ́run ò ní jẹ gọ́tò. owó káwọ́ sórí bí ẹni tó jẹ gbèsè kí ló dé wo ọmọ gidi nǹkan tó ṣẹlẹ̀ ni pé kọpa jíde ò sí nílé o lè padà wá nírọ̀lẹ́. èmi wà lé àti ìwọ kọ́ ló béèrè kọpa jíde ló fẹ́. oh my god ó dà padà wá rọ̀lẹ́. ó ṣe ọmọ mi nílẹ̀ abẹ́rẹ́ kìíní náà ìjà yàrá abẹ́rẹ́ kìíní náà pẹlẹbẹ. ẹ jọ tí jíde ò bá sí ilé mo wà lé tí jíde ò bá sí ilé mo wà lé. Ọlọ́run ò ní ṣe yín méjèèjì àmì àṣẹ. Ọlọ́run ò ní ṣe yín lágbáyà. gbogbo mo lè gòkè mo lè sọ ọjọ́ kan ládópin. Àríkẹ́ olórúkọ oríkì arẹwà obìnrin ojú ló funfun bí ẹ̀gbọ̀n òwú eyín funfun kẹnẹwẹ ọlọ́pọ̀ ẹ̀wà ìwọ gangan ló nílẹ̀kùn tí mò ń kàn Àríkẹ́ ò dẹ̀ sílẹ̀kùn ọkàn ẹ fún mi jẹ́ kí n wọlé aṣá ti ń jẹ ọ̀rọ̀ ẹlẹ́nu ti tó bí ọjọ́ mẹ́ta mo nífẹ̀ẹ́ jẹ́ kí n mú ẹ kúrò nínú abúlé bíbá kí n mú ẹ lọ sẹ́kọ̀ọ́ kó lọ rí òkun alágbálúgbú omi kó lọ rí ọ̀sà bàbá odò kó lọ wo ìran tó jù rán lọ ẹkún àkété mo fẹ́ mú ẹ lọ o aró mi sálẹ̀ gbẹlẹ̀gbẹ kòkòrò mi tó ń dààmú ẹ̀fọ́ ó jàre ẹ̀fọ́ o ìwọ̀n gan-an léwé kan ń sun wọn mọ́ mo nífẹ̀ẹ́ ni Àríkẹ́. ẹnẹ nífẹ̀ẹ́ mi. bẹ́ẹ̀ ni. ọ̀rẹ́ mi kọ́pà máa sọ pé àwọn nífẹ̀ẹ́ mi. ẹ̀rù ọkùnrin tó ń bà wáyìí náà ni ẹ̀tàn yín pọ̀ ẹ̀yin ọkùnrin. ẹ̀tàn yín pọ̀. tẹ́ bá fẹ́ bá àwọn ìbàdàn wọn máa sọ̀rọ̀ dúdú. ẹ̀tàn wo ló pọ̀ ọ̀rẹ́ mi nífẹ̀ẹ́ ni tí ò bá nífẹ̀ẹ́ kò ní kọnu sí ọ̀rẹ́ mi fẹ́ mú lọ sẹ́kọ̀ọ́ ni o ní ibi tí o ti máa pàdé ọ̀run èrè mẹ́ta láti wọ Èkó ibẹ̀ lọ̀rẹ́ mi mú ẹ lọ. ó ti gbọ́ ó ti gbà ohun tí n bá sọ fún ni. mo ti gbọ́ mo dẹ̀ ti gbà. Àríkẹ́ mo ti gbọ́ kò dàbí mo ti gbà. ó ti gbọ́ ó ti gbà ohun tí n bá sọ fún ni. mo ti gbọ́ mo dẹ̀ ti gbà. mo ti gbà tí o bàbá mo máa ti gbà sí ilé Àríkàdé o gbogbo nǹkan rẹ̀ mi wí pátápátá mo gbọ́ o mo sì ti gbà sí ilé lọ́dà èmi náà fẹ́ bá kọ̀ọ̀fà sọ̀rẹ́ mo fẹ́ ìyàwó kọ̀ọ̀fà kémi náà rè lu ẹ̀kọ́ àárò mi sálẹ̀ pẹ́lẹ́pẹ́. Àríkẹ́, I love you. mo nífẹ̀ẹ́ ló túmọ̀ sí ṣe ọ̀rẹ́ mi tí ojú bá ti kojú kí alárinà kó yẹ̀bá Àríkẹ́ ṣé mo lè dìmọ́ ẹ. I love you. Aláwọ̀ nífẹ̀ẹ́ mi. kó má bàgùn kí aládì kọ́pà ooo kọ́pà gbogbo mo lè gòkè. inú ẹ̀dá máa jí o tó máa sọ pé omi ló máa ṣe ẹja jiná máa sọ pé irọ́ ni so ẹni agbójú òkun lè jẹ́ ní agbá Àyìnkẹ́ wàá dé pẹ̀lú gbogbo ìfẹ́ tí mo ní sí ẹ agùnbánirọ̀ lásán àlejò wa ń gún ẹ̀bí ẹni gún ẹṣin wọ́n ń jẹ́ṣẹ́ àwọn bomi rin ẹ́ láì ṣe fúláwà àbí wọ́n ń gún ẹ̀bí ẹni gún ẹṣin àbí mo parọ́. ẹ parọ́ mo rí wọn ni abẹ́ máa dínà èmi àti ẹwà korojú bí bọ̀dà gíga tó nírùngbọ̀n tó ga bọ́ ṣe gbé bọ́ ṣe lọ́mọ yín tó kó gbogbo ìdí yín mo rí gbogbo ẹ̀ ẹ wo ẹ̀gbọ́n mi ẹni tó sì máa gbé lọ́la mo mọ̀. ẹ tó máa tún gbé lọ́la tún mọ̀ Àyìnkẹ́ wá dé pẹ̀lú gbogbo ìfẹ́ tí mo ní sí ẹ àwọn èèyàn náà ṣe I love you. wọ́n fẹ́ wọlé sáàrin wa ṣé kí n lọ gbé ògùn jáde kó fi búra pé irọ́ ni. Àyìnkẹ́ èsì wàhálà sórí gbogbo ṣàwámà barbecue àbí náà pé àsun ti máa rà fún ẹ agùnbánirọ̀ á bẹ̀rẹ̀ láti ibi tí mo parí ẹ̀ sí má jẹun díẹ̀ mọ́ o má jẹun díẹ̀ mọ́ tó bá nà òṣùpá búkú sí mi màá fún ẹ ní búrò lẹ́nu pé yín ẹ̀ máa yọ má jẹun díẹ̀ mọ́ má lọ sí ilé yìí. ìjì mèrè sọ́gígùn kó má bàa
gungi aládì kọ́pà ooo kọ́pà gbogbo mo lè gòkè mo lè sọ ọjọ́ kan là á dópin èkúrọ́lẹ̀ wàrà o ọmọ ẹ̀rọ kò ní. All right, uncle mo ti fẹ́ máa lọ aunty okay take care. kíákíá ni ṣáwàtàdé ni àdéhùn rẹ̀. ìtẹ́lẹ̀ bíi ti bá ọmọ àwọn kú àjídé náà sọ fún mi pé ilé ni ilé mi náà so. nǹkan tó bà mí lẹ́rù ni ó wá dìgbà o. for the next 2 hours ẹ̀ sì máa padà wá. 2 hours. aláyé kí ló fi ṣẹlẹ̀ gangan tó fẹ́ jẹ́ kí client kan máa di client kan lọ́wọ́ fún mi ni ìwọ ni gbogbo yẹn gan ìwọ ni kó máa sọ fún ọmọ pé 2 hours kí ìgbà ló ń padà bọ̀ tọmọ yẹn ò wá ní ìyẹn lọ́kànkọ́ mi láìkẹ́ o mo láìkẹ́ irú ọwọ́ yẹn o àti pé kí ló ti ẹ̀pín pẹ̀lú àwọn ọmọ tí mò ń gbé wa gan-an. Jide, to be sincere with you, your own is getting too much. It's too much now. Ó ti pọ̀ jù. As in, now let you dey. Now let you dey. Guys, láàrin èmi àti yín, kí n ja yín tán, kí n jẹ́ kí n mọ̀ bó ṣe ń lọ. Obìnrin mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni Jídé gbé wálé. mẹ́rin. 1, 2, 3, 4. mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. àǹso. mi ò lè sùn mi ò lè kàwé mi ò lè ronú ara mi. àlàyé tiẹ̀ gan pọ̀ tiẹ̀ pọ̀ wọ́n ló ń kà ìwú tiẹ̀ pọ̀. àjẹmọ́ máa ń pè látọ̀lágbà àdàlà. Oh my God. bọ̀bọ̀ yìí ti ń yọ tán o. à ń gbòòrò ọmọdé ẹdẹ lọ́wọ́ kù ó ní wọ́n jẹ́ kóun lọ sí kòtò àtọ́lọ́ jẹ́. báwo nìyẹn tí ò ní jẹ́ ká sọ̀rọ̀ tó máa kó ságídí sọ̀rọ̀ ẹ̀dí kíní kalẹ̀. anyways èmi ò bá wí torí pé gbogbo wa náà ni olè gbogbo wa ni arin. èmi you know mi ò kí ń ṣe olè àbí ṣé mo gbọ́kùnrin wa bí báyìí rí mi ò ṣe olè I'm a legally married woman. ilé tó gbé lọ tá ń kọ́. má fi lọ́kùnrin lọ mi jọ I'm a legally married woman. Yes. ok báwo jàbùrà mi ṣe jẹ. Ja. jàbùrà mi. báwo ló jẹ. báwo ló jẹ. báwo ló jẹ. what are you telling me. gbogbo ejò jíjẹ ní ìjì mèrè sọ́gígùn. Ọlákúnlé mo ní kò dẹ̀yìn lẹ́yìn mi ó ṣe yá létí lápá lèèyàn báyìí. ẹ dákun ẹ má bèébì mi rárá irú ròkú ní ìborùn yín Ọlákúnlé dẹ̀yìn lẹ́yìn mi. tí ẹ wò wá lórí ìjókòó náà. rárá orí àjà mo ṣe bẹ́ẹ̀ dúró sí Ọlákúnlé dẹ̀yìn lẹ́yìn mi torí àkèrègbè tó bá fọ́ máa dẹ̀yìn lẹ́yìn odò ni dẹ̀yìn lẹ́yìn mi kó má bàa kọ́ dínú yọ. kò lè dẹ̀yìn lẹ́yìn ẹ̀. kò tẹ̀ lè dẹ̀yìn lẹ́yìn ẹ̀. kò lè dẹ̀yìn lẹ́yìn ẹ̀. bọ̀bọ̀ má fọ̀ mo ṣe máa ń ṣe nìyẹn ó máa fọ wọlé wọ́n dẹ̀ máa padà dé tàǹsì ó máa tún fún wa ní good news. mo ṣe ṣe ń bẹ̀rẹ̀ lónìí. wá kí ni gbogbo eléyìí wá ọ̀gbẹ́ni tiẹ̀ gbọ́ sí kànjú kí ló dé gan. kékeré lẹ ṣì rí tẹ́ẹ̀bà sọ fún pé kó dẹ̀yìn lẹ́yìn mi tí yín bọ̀. tiwa náà ń bọ̀ tiwa ń bọ̀ àbí kò sí wàhálà ìwọ ló fà á ó sì yẹ. ẹbí ìmọ̀ gbogbo ara mi. ìwọ ló dálẹ̀ náà ọkọ ìyàwó gbogbo ara ìwò ọ̀gbẹ́ni jẹ́ ká lọ lọ́lé jọ. kí la máa ṣe báyìí sí. ok tò sí bí báyìí náà. ọkùnrin tó fẹ́fẹ́ ọ ló ti bú tán Àríkẹ́ aya kọ́pà ó fẹ́ fi kọ́pà bùgálà abúlé ni. Àríkẹ́ bó bá yọ lókèrè kẹpa lọ́lọ́ ẹ yàgò ẹ̀bìlà báríkẹ́ bá ń bọ̀ o bó bá wá yọ lókèrè kẹyà mèrè báríkẹ́ mi. ẹni rírí òjò ẹni mímọ̀ mi mójú èrè. wà á tẹ ẹṣin kọ́kọ́ kí wa náà kí wa. jẹ́kọ́ wà máìka bá lọ́rùn lọ́wọ́ ó ti yẹ àní láti wọ́n sàṣà. sobi wojú àwọn méjì tó ń wò yìí. o sún bí wọ́n pè ẹ́. ojú yẹn òṣojú tó máa ń rẹ́rìn rárá. má kọjá yìí ẹ o. wá ìwọ ni mo bá lọ́rọ̀ sọ fún ibi tó ti máa ń gbọ́. tí bá tún rí pẹ̀lú ọmọ Àríkẹ́ yẹn
ọmọọba sórí kí ló ń ṣe lé ojú gentleman ó ti yẹ bọ̀ ó mẹ́wẹ̀ kò ṣe gentleman bọ̀ tí bá rí ẹ tí bá tún rí ẹ màá jẹ́ kó mọ̀ àbò fẹ́ ṣọfẹ́ ṣagídí ṣọfẹ́ máa bá a fàánsì ni tí bá fún ẹ tí bá gbẹ lórúkà wo. ó ti gbọ́ ẹ̀jẹ̀ á gbẹ. ẹ má gbà lórúkà ó ti gbọ́. ó yá wọ́kọ́ ti kú wàá mú ọ ọdẹ máa ṣe kíní yẹn fún ẹ ayé lè máa já. àló ti gbọ́ sẹ́ẹ̀. oṣù àgbẹ̀ ti gbọ́ ó ti gbọ́ ṣèbáríkẹ́ ni ó ti gbọ́. kí ẹ̀kọ́ kọ́ máa halẹ̀ mọ́ káyọ̀dé tèmi kí ẹ̀kọ́ kọ́ máa halẹ̀ mímì rárá ọlá ẹ̀ náà jẹ o táwọn halẹ̀ tán ṣe kíní kan yẹn màá jẹ́ kó yí wọn pé kò mo ti wá èkó pé marina fọ́gò sílẹ̀ fẹsẹ̀ gúngo kẹsẹ̀ má ṣe ẹ̀jẹ̀ ṣé nítorí pa wá sáfù ní abúlé wọn. jẹ́ ń bẹ̀ dá wọn dúró ó ṣe máa lẹ̀ níwájú wọn. torí ti ẹni tí bá délé wọn á béèrè ẹ lọ́wọ́ bí tán bá lọ ṣe ẹ léṣe sí mi lọ́rùn wọn ò tó mi ń dámú máa fún mi ní wọn ní wúkì ọ̀pá máa ń nà wọ́n dẹ̀. ọkọ Àríkẹ́ owó tèmi ní jẹ́ kí n yá ẹ̀ ṣó mọ̀ pé inú abúlé la wà kò ṣe kù èkó la ti máa halẹ̀ la máa fọ́gò àwọn ilé máa lù ẹ́ lóògùn ó máa nà lẹ́ o. kò sí nǹkan kan tán lè ṣe kò sí nǹkan kan táwọn ilé lè ṣe fẹ́mi Ọlọ́run wọ́n já yúnífọ́ọ̀mù tí mo wọ̀ ó mọ̀ tó bá ń sáàbù orílẹ̀-èdè ò gbọ́dọ̀ máa ṣe jàgídíjàgan torí pé mo wà nínú COPER uniform ni máa ṣẹ́gun mọ́ wọn lọ́rùn ni sórí Tàríkẹ́ tó sọ yẹn ikú nìkan ló lè bọ́ṣọ lọ́rùn ewúrẹ́ mi ní Fàríkẹ́ lè fẹ́ anybody ìyá wọn máa gbẹ́ mi ní wúkìn ọrùn akí máa fi kò jáṣọ ọrùn ẹlòmíì nínú wọn. ọ̀rẹ́ fọkàn balẹ̀ Àríkẹ́ ti gbà kódà ó ti yóò fẹ́ débi pé ó ti yóò fẹ́ mi ẹni tó lè fún ẹ ní problem báyìí àti bá a sọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn náà àbí pàdé mi. ṣé bọ̀bọ̀ tó ń da aláàmú egungun àti fún bọ́dí etí mélòó lára yẹn. ṣé de ṣú òkú bọ̀bọ̀ yẹn máa gbọ́ ṣá. ó ti gbọ́ ni tó bá ṣẹ́ ní ti wo. ọ̀gbẹ́ni kò sí nǹkan ẹ ṣe. wà kí lè lè ṣe ń bí látàárọ̀. bá a ṣe ní mi látàárọ̀ náà ọ̀rọ̀ ìṣe náà. mo ń bọ̀ ẹ mọ̀ pé indomie tẹ jẹ last week ẹ mọ̀ pé ẹ ti sanwó ẹ. wọ́n máa fọ́ lówó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ jà wọ́n máa fọ́ lówó àdá ló ń jàre ẹjọ́ òun lówó. èyí tí mo jẹ lánàá bí mo ṣe. wọ́n ló kọ́ sẹ́yìn kò ti fún lówó síbẹ̀ òun lè máa sọ pé ìṣọ́ báyìí. máa ṣe fún ẹ sìn káṣẹ́ tó dá wa lálẹ́ ni ṣáà fún mi ní àkànnà ọgbà ẹgbẹ́ sẹ́yìn ṣáà gbà. ọmọ kọ́ bá yẹ fún àìsẹ́. kí ni sáwọn ilé àwọn ilé kọ́ àbàlù jẹ́ ni gbogbo wọn pọ̀ gbogbo àwọn máa lu agan ṣàkámọ́ fún wọn lé tán fún wọn jẹ́ náà. ọ̀gbẹ́ni kò sọ́ọ́ lóye jẹ́ kí mi lọ àyè máa tọ́ ẹ o. mo ṣe láìkí kó ajá jẹ́ kú báyìí. ọ̀gá ajẹ́kù kọ́ lóye o. Àríkẹ́ bó bá yọ lókèrè kẹpa lọ́lọ́ ẹ yàgò ẹ̀bìlà báríkẹ́ bá ń bọ̀ o bó bá wá yọ lókèrè kẹyà mẹ́rẹ́ báríkẹ́ ń bínú pé kí ó gbọ́dọ̀ gbìn ta ló tó pé náwó jù ẹ. Àríkẹ́ sórí jẹ́ kí n sọ kínní kan fún ẹ àgọ́ mi ló máa dádì ẹ gbẹ̀yìn. Àríkẹ́ má ní mi lọ́rọ̀ gbọ́ mo nífẹ̀ẹ́. kò sì máa wo èmi náà sì nífẹ̀ẹ́. ṣé lóòótọ́. Ọlákúnlé mo nífẹ̀ẹ́ àmọ́ ó mọ̀ pé lọ́pọ̀ ọgbà ojú ọ̀rẹ́ mi ló ti máa ń kọ́nù ìfẹ́ sí. àti pé mo ní láti ṣe ìdánwò. ìdánwò. pé tí mo ṣe fún látọjú ẹ ìdánwò ni. Àríkẹ́ aya. torí mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìdánwò síbẹ̀síbẹ̀ ó tún ṣì tẹ̀lé mi nínú èṣẹ́ wọn mọ̀ pé ó nífẹ̀ẹ́ mi ni pẹ̀lú pé mo da èlùbọ́ sí ẹ lórí mo ti soríṣiríṣi fún ó tún ṣì ń tẹ̀lé mi kó wá lè bá wọn pé mo nífẹ̀ẹ́ dénúdénú ó yá. kí n ṣáájẹ. ṣáájẹ. Àríkẹ́ bó bá yọ lókèrè kẹpa lọ́lọ́ ṣebí mo dèlù bọ́ sí ẹ lórí lákọ̀ọ́kọ́ kò tẹ́ ọ lọ́rùn ìgbà tí ní tẹ́lẹ̀ kejì ikú ní tẹ́lẹ̀ kẹta fún ọ. Àríkẹ́ ń bínú pé kí ó gbọ́dọ̀ gbìn ta ló tó gbé náwó ju ẹkùn Àríkẹ́ ó láì ṣáwó ṣẹ̀rù bá wọn já wọn láyà Àríkẹ́ ni ẹ bá ń pa Àríkẹ́ ẹ bá ń pa Àríkẹ́ bó bá yọ lókèrè kẹyà mẹ́rẹ́ ẹ yàgò ẹ̀bìlà báríkẹ́ bá ń bọ̀ ò kẹyà mẹ́rẹ́.
ṣé ẹ̀rẹ́ ni tó jáde ni kí ló ṣẹlẹ̀. madam ọ̀rẹ́ wa dà kò sí yín bọ́tà ni. ire o báwo lára ẹ kí ẹ tọ́jú ẹ lórí. ẹ káàsán. ẹ dà o. ẹ káàbọ̀. àbójú mi tán mi kí ló wá ṣe mí báyìí. ọkọ tó máa wá ṣe yẹn náà. mi ìgbọ́. bẹ́ẹ̀ ni ọkọ tó máa wá ṣe. wẹ́ẹ̀pẹ̀. ìtì mi. wẹ́ẹ̀pẹ̀. ẹ bẹ pàdé ẹ wọ ẹ bẹ pa ẹsì bí o. ọmọ ẹ bẹ pa ẹsì bí o. Instagram rí mu pé. ẹ bẹ má jẹ́ kó para wọn ẹ bẹ jẹ́ kó para wọn. ẹ pàtó rọ̀bọ̀ ẹ wọ tọkọ̀ṣe ẹ pàtó rọ̀bọ̀. ẹ wo tọkọ̀ṣe. ó jẹ́ nìyẹn. ẹ yẹra wò jọ. ó jẹ́ nìyẹn. ó ti dákú àbí. má wọrí. pẹ̀lẹ́ o. wá ẹ má má lọ ẹ wá gbé o. yàtọ̀lú yàtọ̀lú. báyọ̀ wọ́n gbé kó tó dá o. ẹ̀yin àgùnbánirọ̀ ẹ jọ mí lójú o ebi ibi tó bá fi ẹlẹ́mọ̀ ṣọ́ṣọ́ ibẹ̀ ló ń ṣọ́ ẹ má dàlú ìró o lẹ́yìn táwọn à ń wò pé kẹ́ ẹ̀ káwọn ọmọ lẹ́kọ̀ọ́ tó yé kórókó ẹ wá fẹ́ dàlú mọ́ mi lórí ṣé ẹ mọ̀ pé àjòjì kò yẹ kí àjòjì kó wọnú ìlú kó wá máa lọ tọ́ka sí sàárè bàbá afọ́jú pé sàárè tó wà mẹ́rin afọ́jú náà sí síbẹ̀ báwo ló ṣe mọ̀ èyí tí mò ń wò wípé ó yẹ kẹ́ ẹ kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ tó yẹ kóró ẹ wá mú àwọn ọmọ ẹ wá ń dà wọ́n ríboríbo ó wá di pé wọ́n wá lọ ń jà àwọn ọmọ tẹ̀sí ń wò yìí tẹ̀yìn ń wò pé ọmọ ni wọ́n yìí ìmí wà nù wọ́n ti rárí òòṣà fún láti inú oyún ọmọ mi wà ọmọ ìdílé oníṣàngó ni ẹ̀yin ò ní mọ̀ ẹ má tọ́jú ilẹ̀ mọ́lẹ̀ o ẹ jọ o. balẹ̀ ẹ ṣeun mo dúpẹ́ àgbáyé àdálẹ́ ẹ kúkú pẹ́ fún wa àṣẹ. ṣé rí abáwọn sọ̀rọ̀ o àbí ṣé àbáwọn sọ̀rọ̀ tó ní akúkú báwọn sọ̀rọ̀ wọn ò fẹ́ gbọ́ ni. ọkọ ìlú. wo ọ̀rọ̀ tá a sọ sí ògbómi rárá kò gbómi ẹ mú mi. gbómi padà mo ń bọ̀ máa pè ẹ́. ṣé rí bọ́n yẹn ṣojú rọrùn ọ̀hún yìí mo ti kì wọ́n lọ títí pé àǹgẹ̀rẹ̀ kan ìjíjó patan mọ́ ṣùgbọ́n etí ń dùn wọ́n. báǹgẹ̀rẹ̀ kan bá jíjó patan mọ́ ilẹ̀ ni irọ́ ni àfi gbà tó kọ́ ṣọ̀bọ̀n wọn létí ṣẹ̀ṣẹ̀ dé yòó lójú tó dàbí ojú tó pupa tó dàbí bòròró tó bá kí ọmọ mọ́lẹ̀ lójú yín bá balẹ̀ bóyá ń gbé dúdú wọlé ló ń gbé pupa jáde àbí bí òpó nìkan ni kí ló dé. ṣé ẹ rí gbogbo nǹkan tí wọ́n ń sọ yìí wọ́n kàn ń jowó wa lásán ni wọ́n ń jowó ni a wò pé bàtà wá sínú ìlú yìí kí ni nǹkan tá a lè ṣe and a lè rí pé education is the best legacy. àmín. balẹ̀ kún ṣe pé wọ́n ń ṣàdúrà fún yín wọ́n fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún yín kó lè bá yé yín dáadáa ni. láti sọ ni pé tí a bá lọ tán àwọn ẹ̀kọ́ tá a kọ́ àwọn ọmọ yìí máa wúlò fún ọ lẹ́yìn wá ọ̀la tó máa fi dèèyàn pàtàkì èèyàn jankan àwùjọ. nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ ṣe gan-an nǹkan tó ń ṣe wọ́n nìyẹn pé à ń kọ́ wọn wọ́n wá fún tutorial wọ́n máa ń gba lectures òun làwọn ilé iṣẹ́ wò pé bóyá kínní. ẹ wá wo ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni ṣe rí gbogbo wọn tẹ́ ń sọ tẹ́lá tó àti lóṣè ó ti yé mi àwọn jóbìnrin ẹ̀yin ń ká àwọn obìnrin lẹ́kọ̀ọ́ àwọn wá ń rò ó pé bóyá àwọn obìnrin tẹ́ ń kọ́ lẹ́kọ̀ọ́ o yí pé ẹ fẹ́ máa ẹ wá rí ẹ wá jọ ẹ̀kọ́ tí mo ní kẹ́ ẹ máa kọ́ àwọn ọmọ wa ẹ̀kọ́ yìí náà ní kẹ́ ẹ máa kọ́ wọn àwọn alálẹ̀ tó bá jẹ́ pẹ́kọ́ lẹ wá fẹ́ kọ́ wọn báyìí àwọn alálẹ̀ wọn wá fún yín ṣe tẹ bá wá wò ṣùṣù tẹ wá wò pé tẹ bá ń padà o ẹrẹ ọmọ tẹ ẹ fẹ́ ẹ jẹ́ kémi ọ mọ̀ kò síbi táwa náwó sínú rẹ̀ tó bá yẹ pé ọmọ tó ṣe é ṣe ni wọ́n ṣe fún yín èyí tó bá sì ṣe é ṣe á sọ fún yín pé kò lè ṣe é ṣe o ẹ ṣeun ẹ ṣeun ẹ má bínú ṣé ẹ gbọ́ ẹ má bínú ẹ má bínú ẹ má bínú. ìbá ní pé eléyìí kíá kí ìbálẹ̀ ọ̀gbẹ́sẹ̀ lé. ìbálẹ̀ ìgbésẹ̀ ilé ẹ má gẹ́. baálé má bínú jàre kí ni. ìmèrè sọ́gígùn kó má bàgùn kí aládì kọ́pà ó kọ́pà gbogbo mo lè gòkè mo lè sọ ọjọ́ kan ládópin ìkúrọ́lẹ̀ wàrà o ọmọ
kó ṣe dé gbá. Kọ́pà o kọ́pà gbogbo ọmọ ilé ìwé lẹ̀ ti látọ̀ olójú kò mú lọ ìgbẹ̀yìn rẹ̀ o ẹ̀ ti ṣe tẹ́. kò ń ṣe pé ní la fẹ́ lọ ka sẹ́ńsọ̀ ni. sẹ́ńsọ̀ lè dúró ìjọba la wá sìn àti pé táìmù gan ò tí ì lọ so tí táìmù tí bá ti ṣe tán iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí máa wá a máa dẹ̀ máa lọ síbi tá à ń lọ. Babe, let's go inside. Papa o papa o papa. ṣé bẹ́ẹ̀ máa wo ayé àwọn bòbọ́ yìí táyé wọ́n dẹ̀ máa bàjẹ́ tó máa polúkúrú mùsùlùmí àtòun àti báyọ̀ bó ṣe ń gbé dúdú tó ń gbé funfun ẹ̀rẹ̀ lájú yín lẹ̀ tọ̀rọ̀ bàbá yẹn ń wò wọ́n ẹ̀dùn ṣó nígbà tọmọ owó bá pọmọ lágbẹ̀dẹ kó tó gbẹ̀bọ ni. mo gbàdúrà pé àní gbòkú ídíọ̀tì lọ́ba àwọn òbí ẹ̀ lé. ìbéèrè yẹn wá ń fọ́ mi lórí máa ń wò bákan pé akí ló ń ṣẹlẹ̀ gangan torí pé yúnífọ̀mù tá a wọ̀ yìí àwọn tó bá ti ń wọ yúnífọ̀mù èpè ò kí ń ràn wọ́n wọn kì í kó àìsàn wọn kì í kó àrùn wọ́n bá ṣe wọn ló ṣe lè jẹ ayé ẹ̀ tó bá ń gbọ́ àjò àyà àwa náà ń sọ bẹ́ẹ̀ fún àwa náà ń wí bẹ́ẹ̀ fún àwa gbọ́ngàn la ní láńgbèjì yẹn live and make you enjoy yourself. ó lo láìpù ẹ̀ bó ṣe èpè ò kí ń ran uniform man it is good sórí ìwọ ni mo rí bá wù. àjókòó bíbá yẹn sìn báyọ̀ là ń ṣọ́ tẹ́lẹ̀ àmọ́ kóhun tó máa gbé tì ní mo lè ń sùn mi jẹ́jẹ́ mi jẹ́ kí n sùn irọ́ ni ó kàn mí lójú wo bí ṣe ń múra lódì òun nìyẹn ó yá ẹja mi máa lọ ka. àwọn nuisance àwọn ní kókó ọ̀sán tó ń kó bí báyà. this same topic la ti fẹ́ mú gbọ́ ṣùgbọ́n mo ṣe máa sọ fún ẹ mo ò ní tí ìjì wa máa jí lórí bẹ́ẹ̀dì mi má tún try ẹ̀ mọ́ ṣé wàá fẹ́ lọ ṣe kí sọ pẹ̀lú ẹ̀ sí sí ẹ náà kúkú wà láàrin ìgbà tí girlfriend ẹ ti travel by ẹ ló kàn ṣe jáde ilé kùrù wọn. girlfriend wo ló ń bá kiri yan sóòótọ́ ọ̀rọ̀ òun wá girlfriend ẹ travel ṣé girlfriend ẹ disturb wa mi. gbogbo ọmọ ilé ìwé lẹ̀ ti látọ̀ olójú kò mú lọ ìgbẹ̀yìn rẹ̀ o ẹ̀ ti ṣe tẹ́. òun sùn ni dídé kọ́ọ̀lù lé ní jẹ́ jíjù. gbogbo ejò jíjẹ ní ìjì mèrè sọ́gìgùn kẹ́ má bàgùn kí aládì. ẹlẹ́kejì ìyàwó balẹ̀ ló jáde o kíkọ ló kọ o. mẹ́rin ló tún wá kọ. wọ́n ti kọ̀ fọ́nù rẹ̀ ẹlẹ́kejì ló kọ yìí o. ó ti yé mi I understand this is Thunderbolt magun lele yẹ yóò sọmọ dàgbà ni ṣé orí ìyàwó balẹ̀ yeah incredible hemoglobin ọ̀gbẹ́ni gbẹnusọ incredible ọmọ ọ̀dọ̀ àgbà kí ni solution sí níta máa ṣe ní pé ẹ kò fi aṣọ bò lẹ́nu ẹ lọ́jọ́ bò lẹ́nu o owó lọ kọ́ ẹlẹ́kẹta o. ẹgbẹ́ àgbẹ̀ sọ̀rọ̀ báyìí rà ìwọ ńkọ́ èmi ò ní lọ ara mi yà adájọ́ gbé lọ́dọ̀ ó rẹ̀ mi ó ṣe wà mo ti sì orí mi tó bá yà ayé ẹ̀dẹ́ orí ẹgbẹ́ pé yẹn. Papa o papa gbogbo ejò jíjẹ ní ìjì mèrè sọ́gìgùn kó má bàgùn kí aládì. Papa o papa gbogbo mo lè gòkè mo lè sọ ọjọ́ kan là á dópin èkúrọ́lẹ̀ wàrà o ọmọ ẹ̀rọ kò ṣe dé gbá. Kọ́pà o kọ́pà gbogbo ọmọ ilé ìwé lẹ̀ ti látọ̀ olójú kò mú lọ ìgbẹ̀yìn rẹ̀ o. ẹ jọ Gbádébọ̀ street ni mò ń lọ. Gbádébọ̀ ṣe bẹ́ẹ̀ kọjá lára wa ń sìn ẹ tẹ̀lé fẹ́ káàsùn. gbẹ́nu ṣẹ̀dá sọ́hùn ìdí ọ̀ tó ń bá ẹ lọ nìyẹn mọ́mí Gbádébọ̀ street right ẹ máa lọ sí báyìí right hand ní junction tẹ máa rí bẹ́ẹ̀ òun ní Gbádébọ̀ street. ọkọ ní Gbádébọ̀ street ó ṣe ọkọ mi wàá dàgbà wọn náà lùbáríkà. olórí bàbá máa lómi ní òsèdájú náà a máa pérọ́ ni
wó ní òtó wó ní àbí wòyàn ní òtó wòyàn irú egbére irú eléyìí sírú yín olórí. iṣẹ́ èṣù ni. ó mọ̀ sí o bọ́mọ ẹni bá jalè ó ṣe làwí. iṣẹ́ èṣù ni. ó sì abẹ́ ẹ̀rí nǹkan báyìí. ọ̀tún ẹ sì ṣe sùúrù inú ń bí baálẹ̀ lọ́wọ́ ẹ ti àti wá ń tako sí. ọ̀sìn á ní láìpẹ́ o sórí gbogbo nǹkan tó ń sọ lẹ́gbẹ̀ẹ́ mo ò tí ì bínú o èyí tó wá fẹ́ ṣe bí àbòsí tó fẹ́ fà àbòsí sí i ló bá jẹ́ kí n bínú tí má sì bínú. iṣẹ́ èṣù ni ẹ ṣàánú mi ẹ máa bẹ baálẹ̀. iṣẹ́ èṣù ni iṣẹ́ èṣù ni iṣẹ́ èṣù ni. èṣù ni náà ló sì ṣe ọ̀pá ṣé bẹ́ẹ̀ mi sọ fún wọn àbí mi ò sọ fún wọn mi ò béèrè lọ́wọ́ ẹ nígbà tí mo béèrè lọ́wọ́ ẹ lọ́jọ́ kìíní àná kí ló sọ. òkú ọdún mẹ́ta ó ti kúrò lájòjì sàárè ṣé wàá máa wọra mi ni ẹ wò mí ẹ wo bí mo ti rí èmi ìyàwó odidi baálẹ̀ lùi bí bá tètè bímọ sí ìní ti bí irú àwọn ọmọ kọ́pà ọ̀hún ọlọ́mọ mọ̀ dá padà sẹ́yìn èmi ò ti tán bí ìyàwó balẹ̀ èmi ti gbèrè rẹ jẹ èmi sì mọ̀ pé ọ̀ lè ṣe àmọ́ tó bá wá jẹ́ pé ó ní àwọn ọ̀kan tó ń bẹ̀ sọ̀rọ̀ àbí wọn ní òun lọ́kọ̀ tó fẹ́ ṣe má ṣe o. kí n tiẹ̀ lè ṣe kí n tiẹ̀ wá mọ̀ wọ́ra mi pẹ̀lú àwọn ọmọ kọ́pà. ó lọ ń bí ní àgbàlá balẹ̀ o bí èèyàn bá ṣe ẹ máa lọ abanilójú jẹ ni ẹ. abájọ. ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi má jẹ́ fojú sunkún ọmọ. ẹ̀rọ wà fún un ṣebí ọmọ mi náà ni ẹ̀rọ ẹ̀ náà ni pé bó ṣe wà yìí kó dìde kó sì lọ bá yẹ ẹ̀ sùn. balẹ̀ ọkọ kò ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ látọ̀rí. kò ṣẹlẹ̀ rí ẹjọ́ kò ṣẹlẹ̀ rí àmọ́ ó ṣẹlẹ̀ rí kí ọmọ gbẹ́gbẹ́lọ́gbọ́ yìí kó òun mú ìyàwó ti balẹ̀ kó máa kóná fún ẹ wá ní kò ṣẹlẹ̀ rí nǹkan tó ṣẹlẹ̀ rí ó máa ṣẹlẹ̀ rí bìkan náà ló ti máa padà tó ṣẹlẹ̀. ẹ máa bẹ balẹ̀ sálú mi. ẹ má jẹ́ wọn sọ̀lú wa lẹ́nu wọn sọ̀lú yìí lẹ́nu wọn ò ní mọ ohun tán ṣe wọn ò pè baálẹ̀ ibì kan ló dáṣẹ́ rí àfáwọn agùnbánirọ̀ baálẹ̀ ẹ dákun. bẹ́ẹ̀ ni ọkọ ìlú ẹ dákun. ẹ dákun ẹ fọwọ́ wọnú ẹ ṣàánú ọmọ yìí torí wọ́n wá sí ìlú wa yìí ni pé kọ́ wá káwọn ọmọ lẹ́kọ̀ọ́ kọ́ má bàa sọ̀lú wa lẹ́nu. mo ti fẹ́rẹ̀ àwọn ọmọ yìí mo fẹ́rẹ̀ wọn mo fẹ́rẹ̀ wọn àròkàn ìwọ kìíní ẹ lé ọkùnrin mi lé sí o lè sí ọ̀nà tí ẹ̀sẹ̀ lé eléyìí adójú sí ni bẹ́ẹ̀ bá fẹ́ jogún mi bẹ́ẹ̀ bá fẹ́ ṣó ìyàwó mi lópo lójú ayé mi ló sì máa ṣú lópo ṣé o jẹ́ bí ẹbí mi ìwọ làbúrò mi ṣé wọ́n lọ bí lé mi lójú ayé mi ó sì ń yàn mí mẹ́bọ̀ ní bọ́nú ẹ̀. ẹjọ́ bí mo ṣe rí àwọn àgùnbánirọ̀ inú mi ò dùn sí i. Pápá o pápá pápá o pápá gbogbo ejò jíjẹ ní ìjímèrè sọ́gígùn kó má bàgùn kí aládì pápá o pápá gbogbo mo lè gòkè mo lè sọ ọjọ́ kan ládópin ìkúrọ́lẹ̀ wàrà o ọmọ ẹ̀rọ kò ṣe dé gbà kọ́pà o kọ́pà gbogbo ọmọ ilé ìwé rẹ̀ ti látọ̀ olójú kò mú ọ lọ ìgbẹ̀yìn rẹ̀ o ẹ̀ ti ṣe tẹ́ kọ́pà o kọ́pà gbogbo ejò jíjẹ ní ìjímèrè sọ́gígùn kẹ́ má bàgùn kí aládì. Thank you. Pápá o pápá pápá o pápá gbogbo ejò jíjẹ ní ìjímèrè sọ́gígùn kó má bàgùn kí aládì kọ́pà o kọ́pà gbogbo mo lè gòkè mo lè sọ ọjọ́ kan ládópin ìkúrọ́lẹ̀ wàrà o
kó ṣe dé gbá. Kọ́pà o kọ́pà gbogbo ọmọ ilé ìwé lẹ̀ ti látọ̀ olójú kò mú lọ ìgbẹ̀yìn rẹ̀ o ẹ̀ ti ṣe tẹ́. Kọ́pà o kọ́pà gbogbo ejò jíjẹ ní ìjímèrè sọ́gígùn kẹ́ má bàgùn kí aládì. Kọ́pà o kọ́pà kọ́pà o kọ́pà gbogbo ejò jíjẹ ní ìjímèrè sọ́gígùn kó má bàgùn kí aládì. Kọ́pà o kọ́pà gbogbo mo lè gòkè mo lè sọ ọjọ́ kan là ń dópin èkúrọ́lẹ̀ wàrà o ọmọ ẹ̀rọ kò ṣe dé gbá. Kọ́pà o kọ́pà gbogbo ọmọ ilé ìwé lẹ̀ ti látọ̀ olójú kò mú lọ ìgbẹ̀yìn rẹ̀ o ẹ̀ ti ṣe tẹ́. Kọ́pà o kọ́pà gbogbo ejò jíjẹ ní ìjímèrè sọ́gígùn kẹ́ má bàgùn kí aládì. Kọ́pà o kọ́pà kọ́pà o kọ́pà gbogbo ejò jíjẹ ní ìjímèrè sọ́gígùn kó má bàgùn kí aládì. Kọ́pà o kọ́pà gbogbo mo lè gòkè mo lè sọ ọjọ́ kan là ń dópin ìkúrọ́lẹ̀ wàrà o ọmọ ẹ̀rọ kò ṣe dé gbá. Kọ́pà o kọ́pà gbogbo ọmọ ilé ìwé lẹ̀ ti látọ̀ olójú kò mú lọ ìgbẹ̀yìn rẹ̀ o ẹ̀ ti ṣe tẹ́. Kọ́pà o. mi ò bá mo lè ṣe wáyéèkì mọ́ o. gbogbo àwọn core subjects ni mo fail now mo fail maths mo fail physics mo fail chemistry gbogbo àwọn core subjects pátá mo fail ẹ wá mi lè lọ school mọ́ o ẹ wò. ok o lo fail wáyéèkì o fail maths o fail english ṣé tí o bá kàwé dáadáa o máa fail àwọn nǹkan yẹn. ẹ̀gbọ́n mo ń try now. o ń try now. ẹ wá adìyẹ mi try o ṣùgbọ́n tó o bá mú lọ́dún yìí wàá mú lọ́dún mi ó ti yẹ o lè ló máa stop school náà báwo lè máa stop school ọ̀nà tẹ́sí bá dá ni èèyàn máa ṣe kí ni èèyàn máa tún gùn ni ó fẹ́lẹ̀ níyẹ ẹ̀ka sọ̀rọ̀. ẹ má bínú pé a fẹ́ yọ yín lẹ́nu díẹ̀ ẹ jọ̀ọ́ a nílò ìrànlọ́wọ́ yín ni ohun tẹ́ ẹ bá ní lágbára láti ran àwọn ọmọ ìjọba lọ́wọ́ ẹ fún wa ká máa lọ. ìgbà mi tẹ bá mọ ibi tí mo ti rí àwọn kọ́pà yìí àti títì ni mo ti rí wọn tó ti tọrọ owó bọ̀. omi nẹ. ẹ̀gbọ́n mi ṣeré bọ̀ kí ló wá dé gangan tẹ́bí fi aṣọ ìjọba tọrọ bára. ebi ò pa wá baálẹ̀ ni. ohun tẹ́ ẹ bá ní ni kẹ́ ẹ fún wa. ẹ dákun. ó dá o. ṣẹ́rí ìkan lára wa lára ẹ̀ ò yá so baálẹ̀ wa ní pé àtàbà lọ tọrọ bára kárẹ̀ tó lè yá. baálẹ̀. kódà baálẹ̀ ni tí a bá tọrọ owó débi tí ó ní àpẹẹrẹ gbogbo wa ta dúró ẹ̀mí wo ṣéèfù. tó bá ti di ọ̀la àjọ máa dé ọ̀dọ̀ baálẹ̀ tẹ̀ ń sọ yẹn màá lọ fojú ara mi màá lọ fi gán ní nǹkan tó ṣẹlẹ̀ àbí nǹkan tí baálẹ̀ sọ màá lọ fi tẹ́ra mi báyìí màá lọ fi gbọ́ ń bẹ̀. ẹ jẹ́ ìdìbò rẹ baálẹ̀ ṣàánú wọn ẹ tú ọ̀gbẹ́ni sílẹ̀. àwọn eléyìí tó ń ṣe báárà káàkiri mo mọ̀ o mo fẹ́ fi ìyà jẹ wọn ni àwọn ìdúpẹ́ lórí ẹlẹ́dàá nítorí ọmọkùnrin yìí ó ṣe èèyàn ó ṣọmọlúàbí òun ni ó jẹ́ kí n darí jì yín. akábíríkì tí forí eégún ṣeré àgbààgbà ló forí òkìtì ṣe yẹ̀wò ilé ògbà ọ̀nà ògbà níṣẹ́ ìwé àràgbà ó dẹ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ kó owó ẹja ńlá bá sọ lómi omi àárọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. ilé. Mami,
ẹnu o kọjú síbi kò kọjú kókó tó bá tún yẹ ìsinmi bá fi kọjú ẹndì ẹ jẹ́ kéde jẹ́ ẹ̀kọ́ fún gbogbo yín àwọn tó rán yín iṣẹ́ ti kàwé ẹ fẹ́ sọ láyé di àbíkú àgbà máwọn òbí yín lọ́wọ́ wọ́n máa rán yín iṣẹ́ kẹ́ ẹ pé ẹ ti ń ṣàgùnbánirọ̀ ẹ wọ̀lú onílù lọ bẹ́ẹ̀ gbé wúrẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní gbé wọn lẹ́dìyẹ bẹ́ẹ̀ gbé dìyẹ ẹ gbé pẹ́pẹ́yẹ ẹ wá mú àwọn ọmọ inú ìlú ẹ fún wọn lóyún bẹ́ẹ̀ fún wọn lóyún ẹ mú òòṣà wa ẹ mú ẹ bẹ̀rẹ̀ sí ní jí bẹ́ẹ̀ yóò bá gbé òòṣà nílùú yóò gbẹ́kú ni irọ́ àti irọ́ nírú ẹ̀ tó bá kú tó kú ó dẹ́kun fàlágbólé wọn ni. ẹ̀yà wọ́n bẹ́ẹ̀ dúpẹ́ o tó ò fojú sunkún ọmọ àmọ́ òun àti eléyìí wọ́n ti dọ́kọ̀ àti àwọ̀kẹ́ ẹ máa mú lọ ẹ máa mú lọ ẹ má bẹ̀ mí o ẹ má bẹ̀ mí o olóyè ẹ má bẹ̀ mí o. Pápá o pápá pápá o pápá gbogbo ejò jíjẹ ní ìjímèrè sọ́gígùn kó má bàgùn kí aládì pápá o pápá gbogbo mo lè gòkè mo lè sọ ọjọ́ kan láàdópin èkúrọ́lẹ̀ wàrà o ọmọ ẹ̀rọ kò ṣe dé gbà kọ́pà o kọ́pà gbogbo ọmọ ilé ìwé lẹ́tí látọ̀ olójú kò mú lọ.